Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya o. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìdábọ̀ sóhun mi rẹ̀ jọ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n nínú ìsìnkú. Èyí tí a bára sọ ní òní ó ní bí a ṣe máa ń lo ẹ̀rẹ̀sílẹ̀ ewé bùtújẹ funfun, epo ọ̀bọ̀ pẹ̀lú ọṣẹ dúdú àti ìgbín kan tó bá tóbi dáadáa. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí iṣẹ́ yìí a lè ṣe ọṣẹ yìí kó pọ̀ gbogbo àtàbà ti fẹ́ lò ká máa bù sójú ìgbín. Sọ̀rọ̀ mi ti yé ká máa bù sí ojú ìgbín. Ṣẹ́ni tí ayé bá ń dàyàn láàmú tí wọ́n ti fi ẹ̀mí òkùnkùn báyàn jà, tí wọ́n ti fi agbára ayé láti fi báyàn jà, eléyìí ni a máa fi ń bẹ Ọlọ́run tí Ọlọ́run fi dá sẹ̀ríà fún wọn. Ọlọ́ba lọ́ba tó dá ewé làpálàpá ó sì ní rísìn tó fi dá ewé làpálàpá torí pé ewúrẹ́ kìí jẹ kí wọ́n ní rísìn. Gbogbo nǹkan tẹ́ rí ní ayé tá à ń rí ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ kìí ṣe fún fásán ayé o. Ó ní rísìn tó lọ́n fi dákọ̀ kan sórí pẹ̀ àìmọ̀kan olóńdàwà ọmọ ènìyàn láàmú. Ẹ rí epo ọ̀bọ̀ náà ò ṣe igi lásán. Epo ọ̀bọ̀ jẹ́ igi kan tó ní agbára tí kìí sì ṣe epo igi tí a lè máa fi síbẹ̀ tàbí ṣe nǹkan míì yàtọ̀ sí pé ká lò fún spiritual problem lọ. Ṣé wá rí iṣẹ́ yìí tí ayé bá ń dáyàn láàmú táyé ń dìyàn lọ́wọ́ gan ó ní a sábà máa ń ṣe iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan a lè ṣe kó pọ̀ kó jẹ́ pé a máa bù sí ojú ìgbín fún àwọn tá a bá ti fẹ́ lò fún. Sọ̀rọ̀ mi ti yé. Kí n tó wá máa bá ọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè táyé máa ṣe ìwé lórí ètò àmọ́ sọ̀rọ̀ nípa síríà wà tìgbò láwọn nǹkan kéékèèké báyìí. Ìta mọ́ fún alẹ́ ní ọ̀nà níbi a ṣe ń lo ẹ̀rẹ̀sílẹ̀ ewé bùtújẹ, epo ọ̀bọ̀ àti ọṣẹ dúdú àti odidi ìgbín kan tó bá gbóná dáadáa. Ṣẹ́rí ẹ jẹ́ ká lọ sa ẹ̀rẹ̀sílẹ̀ ewé bùtújẹ tá a mọ̀ sí ewé làpálàpá funfun. Ẹ jẹ́ ká gún pọ̀ mọ́ epo ọ̀bọ̀ kó kúnná dáadáa. Tó bá ti wá kúnná ẹ jẹ́ ká pò pọ̀ mọ́ ọṣẹ dúdú. A lè ṣe ọṣẹ kó pọ̀ gẹ́gẹ́ bí mo ṣàlàyé, a lè ṣe kó pọ̀ gbogbo ìgbà tá a bá ti fẹ́ bù fún yàn ojú ìgbín tó bá gbóná là á bù sí fún pé kó lọ máa fi wẹ̀ ní ọjọ́ àlàmísì. A lè gún ọṣẹ yìí náà ní ọjọ́ Thursday. Sọ̀rọ̀ mi ti yé. A lè gún pamọ́ tá a bá ti rí ìgbín tá a fẹ́ kó sí. Ṣé wá rí tá a bá ti wá gún bẹ́ẹ̀ yẹn tán a wá jẹ́ ká bu níwọ̀nba tí ó lè gba ojú ìgbín yẹn. Kódà ọṣẹ yìí kì í ṣe pé kò kí sí ọṣẹ kan tó máa ń pọ̀ lọ rẹpẹtẹ bóyá ọdún kan ó máa lò lọ oṣù méjì oṣù mẹ́ta. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí nígbà tá a bá wẹ̀ ní àlàmísì fún bí àlàmísì mẹ́rin ó yẹ kí a ti rí pé Ọlọ́run ti gba àdúrà wa gan. So tí a bá ti wá bù sí i tó bá yẹ pé ọjọ́ Thursday náà ni a bù ọṣẹ sójú ìgbín ó di ọjọ́ Thursday tó ń bọ̀ ká tó máa lò ní àràárọ̀ tàbí alálẹ́. Nǹkan tí mo ń ṣàlàyé ni pé gbogbo àkígbà tá a bá ṣe ẹ jẹ́ ká gbé kalẹ̀ kó di ọjọ́ Thursday. Tó bá yẹ pé ọjọ́ Monday la ṣe bẹ́ẹ̀ tó ti ń dájú ni pé ọjọ́ Thursday náà ni ká bù sí orí ojú ìgbín yẹn ká wá máa lò ní every Thursday ní alẹ́ tàbí ní àárọ̀ ká máa fi wẹ̀ pẹ̀lú kànkàn ọ̀tọ̀. Kànkàn ọ̀tọ̀ tí mo mẹ́ ni pé kì í ṣe kànkàn tó ń lò ń lé tẹ́lẹ̀ lọ tó máa fi wẹ̀. Kànkàn tó fi ń wẹ̀ náà ni ó lè máa fi wẹ̀ gbogbo ẹ̀ tí wàá fi wẹ̀ tán. Bá dẹ̀ ti wẹ̀ tán ìgbín yẹn jẹ́ ká jù náà torí pé kò sí bí a ṣe fẹ́ kó ọṣẹ sójú ìgbín tí ìgbín náà ò ní papòdà
àní dààmú lágbára Ọlọ́run gbogbo àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ wa tí wọ́n bá ti jáwọ́ bí ìgbín ṣe kú ó ṣe pò ṣe kú bẹ́ẹ̀ náà làwọn ta ó sì mọ̀ pò ṣe kú lágbára Ọlọ́run èmi lọ́mọ yín tòótọ́ lólùfẹ́ yìí Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí oúnjẹ tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílẹ̀ yìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kù fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi ìta ṣe àtẹ̀yí tà ṣe torí pé ìtì àti ìṣe ó pọ̀ ju ìtì àti ìṣe lọ ó dàbọ̀. ewé ń jẹ ewé ajẹ ewé ń jẹ àwọn lórí dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò ewé ń jẹ la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde aláràgbà yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa.